we had to make things prepared because our stars joining us, like I said before, would be joining us all the way from the country of Egypt. Barakallah, now, we are going, just like I said earlier, we are going to be having our brother with us. We welcome God once again to Salah Frequency. We are going to be welcoming our brother today. We are going to be exploring a fascinating topic. Topic why I created. Join me in welcoming my esteemed guest, brother Ustad, our big brother, our big Ustad. And the one of one is the only daddy. But the Allah subhanahu wa ta'ala will make you go with that. Kiyoma Kesa with the Dadan of Amin. Ustad, Ustad, so Ustad is the type is what I say. Nigeria here, not say. Currently, this type is not type with Sharia or the call it Sharia common law. Ustad divided between Sharia and common law. While type was contributed significantly in some Salafiyah in Nigeria. And actually, we had something like here to attend issues over Sharia. But that's because before Islam did, Ujaba get community and Ujaba is as a hotel. Our big day to one year and hotel. The last was that of àwọn ni wọ́n mọ̀ ní ó sì wà àwọn pàmì àwọn ni wọ́n mọ̀ ní wọ́n ti wáyé ìgbẹ́ Ustad ayé kẹta ẹni bá wa jẹ́ àwọn èèyàn wa lọ́dọ̀. نعم الحمد لله فيكم بارك الله آمين آمين نعم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. lẹ́yìn ìgbà tí a ti kíra wa síwájú so a tún kíkí àná bẹ̀rẹ̀ a tún dá padà inshallah ta'ala ìpè assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. a dúpẹ́ lọ́wọ́ àwọn elétò ní àwọn ọmọ yàrá ẹ̀kọ́ kan tí wọ́n ń ṣe àkóso ètò yìí kí Allah subhanahu wa ta'ala kí ó bá wa ìsàfẹ́sìn yìí ó bá san ẹni kọ̀ọ̀kan yín ní ẹ̀san olóore ní ilé ayé níbi àti ní al-qiyama lórí mímọ̀ ṣe ojú kòkòrò yín lórí bí ẹ̀sìn Allah subhanahu wa ta'ala bí yóò ṣe wà widespread. Allah subhanahu wa ta'ala kó ṣe gbogbo ẹ̀ ní rọrùn fẹ́ ní kọ̀ọ̀kan wa. Naam, alhamdulillah nípa ìbéèrè lè tí ẹ béèrè tó ní ṣe pẹ̀lú àkọlé ètò wa ní dédé àsìkò yìí. So náà ni pé why are we created? Kí ni ìdí gan, kí ni purpose tí Allah subhanahu wa ta'ala tí ó ṣe dá wa? Láì ní gbára wa lásìkò jù, láì sì ní ro ẹjọ́ lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n náà la mọ̀ pé gẹ́gẹ́ bí mùsùlùmí a ní ìpìlẹ̀. Kì í dẹ́ ṣe pé àwa nìkan, kì í ṣe pé àwa fúnra ara wa la dá ara wa. Kì í dẹ́ ṣe pé àwọn tí wọ́n bí wa àbí àwọn òbí wa àbáwọn tí wọ́n jù wá lọ àwọn ni wọ́n dá wa. Bí kì í ṣe pé ọba kan iná ló dá wa.
tí í ṣe Allahu Rabbul Alamin. Allahu subhanahu wa ta'ala nígbà tí ó ń sọ fún àwọn al-kuffar, àwọn kèfèrí nínú al-Qur'an, ó ní am khuliqu min ghayri shay'in am humul khaliqun. ṣé nǹkan kan ò dá wọn ni tí wọ́n kàn wà bẹ́ẹ̀ ni? pé tá a kàn sọ pé èèyàn kan jábọ́ látọjú sánmà àbí ó wù láti inú ilẹ̀ gẹ́gẹ́ bí àwọn èso, àwọn igi bí wọ́n ṣe máa ń wù. ṣé bẹ́ẹ̀ ni àwọn èèyàn yìí, ṣé bí wọ́n ṣe wà created nìyẹn ni? am humul khaliqun, àbáwọn ni wọ́n ti dára wọn. àwọn náà dẹ̀ mà wípé ẹni tí ò ní nǹkan kò lè fún yàn ní nǹkan yẹn. So we only give what we have. ṣùgbọ́n nǹkan tá a ní a lè fún yàn. So ẹni tí ò wá ní ẹ̀mí tẹ́lẹ̀, tí ò live tẹ́lẹ̀, báwo ló ṣe wá fẹ́ mú ẹnìkan máa bẹ? àwa ní àsí tẹ́lẹ̀, tó bá ti rí bẹ́ẹ̀ kò possible kó wá jẹ́ pé àwa la múra wa máa bẹ. So torí ẹ̀ ọ̀nù òfin kan tí ó rinlẹ̀ nínú làákàyè, so wọn náà ni pé kullu hadithin la budda lahu min muhdith. So anything tá bá ti rí tó occur, tó happen, tó wà created, so kò sí ni creation gbọ́dọ̀ wà fún nǹkan yẹn, àbí creator gbọ́dọ̀ wà fún nǹkan yẹn. gbogbo nǹkan tá bá rí pé kò sí tẹ́lẹ̀ wá padà dé, nǹkan náà kọ́ nǹkan kan ló mú máa bẹ, nǹkan kan ló mú máa bẹ. So lápèjúwe nísìnyí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tá ń lò nísìnyí, àbí àwọn electronic stuffs tá ń lò nísìnyí báyìí, bí a fóònù ní, bí a kọ̀mpútà ní, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, microphone àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So a rí pé àwọn nǹkan yìí wọ́n sí tẹ́lẹ̀, àwọn tí wọ́n ti lọ tipẹ́tipẹ́, tó bá yẹ kí wọ́n ní àǹfààní láti dìde padà ni, àbí tó bá yẹ kí wọ́n ní àǹfààní láti jẹ́ pé kẹ́nìkan lọ sọ fún wọn pé nǹkan báyìí ló máa ń ṣẹlẹ̀ ní ayé. tá bá sọ fún wọn pé nǹkan kan ń bẹ nísìnyí, handset ni wọ́n pè, àbáwọn tí wọ́n tiẹ̀ tó pé àwọn handset oníbọ́tìn lásán ni wọ́n mọ̀, àwọn fóònù tó ti pẹ́. So tí wọ́n bá sọ fún wọn pé fóònù kan wà nísìnyí, ojú rẹ̀ náà ti máa ń tẹ̀, kódà ó tóbi, ó tó ìlọ́po 3 eléyìí tẹ́yìn mà, yóò máa yà wọ́n lẹ́nu ni, yóò máa yà wọ́n lẹ́nu torí pé wọ́n mọ nǹkan náà, wọ́n mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. So ṣé wá possible ká sọ pé nǹkan yẹn ó kàn wà lásán fúnra lára ẹni? Kò possible. So àti mọ̀ pé àwọn kan náà ló mú máa bẹ, àwọn kan náà ni wọ́n create, àwọn kan ni wọ́n made ẹ̀. So bẹ́ẹ̀ náà ni mọ́tò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So nǹkan eléyìí ní tó ti rinlẹ̀ nínú làákàyè ẹnì kọ̀ọ̀kan wa, kò sí tá bá rí nǹkan kan nísìnyí báyìí mọ̀ kí ẹnìkan ló ṣẹ̀dá rẹ̀, ìṣekú kan déédéé wà, ìṣekú kan déédéé wà. So nǹkan yìí ní tó ti wà nínú system ọmọ ènìyàn ni, tí ó ti wà built into us, wípé èèyàn máa mọ̀ pé ní tí ò bá sí tẹ́lẹ̀ nǹkan kan ló mú máa bẹ. So torí ẹ̀ Àràbí kan, Lárúbáwá ọkọ̀ kan, gbà tí wọ́n bí pé báwo ló ṣe máa ọba tó dá ẹ gan, báwo ló ṣe máa Allah subhanahu wa ta'ala. wọ́n ní al-atharatu tadullu ala as-sayr, kárí orí pa ẹsẹ̀ nílẹ̀ ẹlẹ́ báyìí wípé èèyàn kọjá, àbá rí àràpá bàtà, àrí traces bàtà nílẹ̀lẹ̀. kí ni nǹkan tí traces tààrí yẹn, kí ni nǹkan tó ń ṣe láǹfààní fún wa? àǹfààní tá máa ṣe ń bẹ̀rẹ̀ pé ẹnìkan ti kọjá níbí yìí, ẹnìkan ti kọjá níbí. So bákan náà kí ẹ rí orí pa ẹṣin àbí nǹkan ọ̀gbìn kan, àwọn kí ẹṣin kan ti kọjá níbí, àbí ràkúnmí àbí kẹ́tẹ́kẹ́tẹ́ ó ti kọjá níbí yìí. So wá ní pé sánmà ló wá láwárí tó tóbi yìí bó ṣe rí, bákan náà ardu ilẹ̀ náà ló tẹ́ pẹrẹsẹ bó ṣe lọ yìí. ṣé lè yóò wá tó láti fi sọ wípé Allah, láti fi ṣe ẹ̀rí lórí bíbẹ Allah subhanahu wa ta'ala? ṣé lè yìí tó lẹ́rìí láti fi sọ pé Allah subhanahu wa ta'ala ọba tí òun bẹ̀ ní tó exist, òun ló lè dá gbogbo nǹkan. wa fi kulli shay'in lahu ayatun tadullu ala annahu wahid. So gbogbo nǹkan tá bá rí pátápátá iná ló ń tọ́ka sí pé Allah subhanahu wa ta'ala ó ń bẹ. gbogbo nǹkan tá bá ń rí ó ń tọ́ka sí bíbẹ Allah subhanahu wa ta'ala
àti pé òun ló dá àwọn nǹkan yìí kì í ṣe pé àwọn nǹkan yẹn kàn déédéé wà fúnra lára wọn. So tó bá rí bẹ́ẹ̀ tá bá wá mọ̀ pé Allah subhanahu wa ta'ala òun ló dá wa, kí wá ní n tó torí ẹ̀ dá wa gan? Ṣọ́kàn dá wa lásán? Ó dá sánmà, ó dá ilẹ̀, ó dá odò, omi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lásán. A rí pé tí wọ́n bá lọ sí ọjà tí wọ́n lọ ra ẹrú láwọn àsìkò táwọn slaves wọ́n ṣì wà, ìyẹn lọ ra ẹrú lọ́jà, kò possible kí irú ẹrú yẹn kó wá lérò wípé wọ́n kàn ra òun lásán fún èrè, tàbí kìí ṣe pé ó mọ̀ pé wọ́n ra òun so that he will be working for those that bought him. So yóò máa ṣiṣẹ́ àwọn tí wọ́n rà lóko ẹrú, so yóò máa jẹ́ ẹrú lábẹ́ wọn, àwọn máa jẹ́ ọ̀gá, wọ́n máa jẹ́ boss fún. So bẹ́ẹ̀ náà wá ní Allah subhanahu wa ta'ala, he created us so that we can be worshiping him. So kìí ṣe pé ó dá wa nítorí nǹkan kan àbí nítorí pé kákan wá lo ìṣẹ̀mí ilé ayé, ká wá ṣe fàájì, ká wá ṣe oríṣiríṣi, ká fẹ́yàwó, ká bímọ lásán. Bí kìí ṣe pé ó dá wa nítorí ìjọsìn rẹ̀. Gbogbo nǹkan tá à ń rí pátápátá, sánmà ni, ilẹ̀ ni, odò ni, omi ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So gbogbo ẹ̀ pátá Allah subhanahu wa ta'ala ó dá wọn nítorí ìjọsìn rẹ̀, ó dá wọn nítorí ìjọsìn rẹ̀. So torí ẹ̀ ni àfọ́lọ́ ni wọ́n sọ pé i'lam bi anna Allah jalla wa ala lam yatruki al-khalqa sudan wa hamala bal khalaqa al-khalqa liya'buduhu wa bil ilahiyyati yufriduhu. Afáàní kí alọ́mà wípé dájúdájú Allah subhanahu wa ta'ala lam yatruki al-khalqa sudan wa hamala, kò dá wa kó wá fi wá kalẹ̀ lásán, kó wá fi wá kalẹ̀ láì pàwọ́ láṣẹ nǹkankan. So bí kìí ṣe pé khalaqa al-khalqa liya'buduhu, he created us so that we can be worshiping him. ẹni tó tán máìkì kalẹ̀ kí wọ́n jọ kan pa. bal khalaqa al-khalqa liya'buduhu. So bí kìí ṣe pé Allah subhanahu wa ta'ala ó dá àwọn ẹ̀dá nítorí kí wọ́n bá lè máa jọ́sìn fún, wa bil ilahiyyati yufriduhu, tó kán dẹ̀ máa gbé ìjọsìn fún lọ́kan ṣoṣo. So torí Allah subhanahu wa ta'ala inú al-Qur'an ó jẹ́ kó yé wa pé inna fi khalqi as-samawati wal ardi wa ikhtilafi al-layli wan nahari la ayatin li ulil albab. Dájúdájú ó ń bẹ lára dídá sánmà àti ilẹ̀. So bí Allah subhanahu wa ta'ala bó ṣe dá sánmà àti ilẹ̀ yẹn ó ń bẹ níbẹ̀. Wa ikhtilafi al-layli wan nahar, àti bí ọ̀sán àti òru bí wọ́n ṣe ń lọ tí wọ́n ń bọ̀. La ayat, dájúdájú sáyẹ̀nsì ó wà ń bẹ, àwọn sáyẹ̀nsì ó wà ń bẹ li ulil albab, fún àwọn tí wọ́n bá jẹ́ onílàkàyè, tí làkàyè wọn tí ó pé pérépéré. alladhina yadhkuruna Allaha qiyaman wa qu'udan wa ala junubihim. àwọn ulul albabi, àwọn làwọn tó yẹ pé yadhkuruna Allah, they used to remember Allah subhanahu wa ta'ala qiyaman, while they are standing, wa qu'udan, and while they are sitting. nígbà tí wọ́n bá jókòó àti nígbà tí wọ́n bá dúró, wọ́n máa rántí Allah subhanahu wa ta'ala. wa ala junubihim, and when they lie down, wọ́n tún máa rántí Allah subhanahu wa ta'ala tí wọ́n bá fẹ́ gbẹ̀lẹ́ lẹ́nu. wa yatafakkaruna fi khalqi as-samawati wal ard, wọ́n á máa ronú, they will be pondering on the creation of the heaven and the earth. Rabbana, so these people, àwọn ulul albabi, Allah subhanahu wa ta'ala lẹ́yìn gbà tán bá ó sọ pé tán bá ronú
sí sánmà àti ilẹ̀ tán tí wọ́n ronú tí ogun kan wọ́n máa sọ pé Rabbana, our Lord, ìrẹ̀lú ẹlẹ́dàá ma khalaqta hadha batila, ó dá eléyìí, ó hadha níbi ay al-khalq, ma khalaqta hadha al-khalq, you didn't create this creation batilan, fún ìbàjẹ́, ó kà dá lásán, ó dá lásán, bí kìí ṣe pé ó dá wọn pẹ̀lú òdodo, nítorí tòdodo ni, kí ó bá lè san àwọn tí wọ́n bá ṣe dáadáa, ó bá lè san wọ́n ní ẹ̀san dáadáa, ó san àwọn tí wọ́n ṣe dáadáa náà kó san wọ́n ní ẹ̀san tí ó yẹ wọ́n. Subhanak. So wọ́n glorify orúkọ Allah subhanahu wa ta'ala, wọ́n fọ́ ọmọ kúrò níbi àlébù. Faqina adhab an-nar. So wọ́n á máa sọ pé kí ni ìrẹ̀ olú ẹlẹ́dàá wa ṣọ́ wa kúrò níbi ìyà náà. So Allah subhanahu wa ta'ala jẹ́ kó yé wa nínú ááyà yìí wípé òun dá sánmà àti ilẹ̀ àti gbogbo tí ó rọ kiri ká wọn. Ọlọ́hun ò dá wọn nítorí eré lásán, Ọlọ́hun ò dá wọn nítorí eré o. So lẹ́yìn náà ó fọ́ra ẹ̀ mọ́ kúrò níbi nǹkan yìí, kúrò níbi kíyàn máa lérò wípé Allah subhanahu wa ta'ala ó kàn dá sánmà àti ilẹ̀ nítorí eré lásán. So bí kìí ṣe pé ó dá wọn nítorí ìjọsìn, nítorí Allahu jalla wa ala sọ nínú ayé min al-Qur'an ní afahasibitum annama khalaqnakum abatha wa annakum ilayna la turja'un. Ṣé ẹ lérò pé we just created you for nothing or for play? Ṣé ẹ lérò pé a kàn dá yín fún eré lásán, kàkà wá máa ṣeré abatha, pé ẹ kàn máa ṣeré, a kàn fi yín kalẹ̀, ànípa yín lásán kankan. Wa annakum ilayna la turja'un. Ṣé ẹ lérò pé you won't come back to us? Ẹ lérò pé a ní dá yín padà sí ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala láti lọ ṣe ìṣirò? So eléyìí kò rí bẹ́ẹ̀ o, bí kìí ṣe pé Allah subhanahu wa ta'ala yóò dá wa padà sí ọ̀dọ̀ rẹ̀, yóò dá wa padà sí ọ̀dọ̀ rẹ̀ láti lọ ṣe ìṣirò. Fata'ala Allahul malikul haqq. Allah subhanahu wa ta'ala ó ní ohun ọba tó mọ́ lòun, ọba tó mọ́ kúrò níbi ìròrí, ọba tó mọ́ kúrò níbi ká máa lérò pé ó kàn dáhùn èèyàn lásán. La ilaha illa huwa rabbul arshil azim. Kò sẹ́ni kankan tó tọ́ láti máa fi jọ́sìn fún lódodo àyàfi Allahu yìí, rabbul arshil azim, ọba tó dá al-arsh, ọ̀gá ọlá rẹ̀, the throne, eléyìí tí ó tóbi. So bí eléyìí bó ṣe rí náà lè bákan nínú àyà mi, Allahu jalla wa ala ní wa ma khalaqna as-samaa wal arda wa ma baynahuma batila dhalika dhannu alladhina kafaru fawailun lilladhina kafaru minan nar. Allahu ní òun ò dá as-samaa, sama, the heavens, Ọlọ́hun ò dá wọn, wal ard, àti ilẹ̀ náà táwọn rìn lórí ayé, wa ma baynahuma, àti àwọn nǹkan tó wà láàrin wọn, batila, Ọlọ́hun ò dá wọn fún eré lásán, òun ò dá wọn fún ìbàjẹ́ o. Káwọn máa lérò pé Allah subhanahu wa ta'ala he created these things for nothing. Ìmá ní irú tọ́ọ̀tì yìí, dhalika dhannu alladhina kafaru, lẹ́yìn ní ìròrí àwọn tí wọ́n jẹ́ kèfèrí, àwọn tó nígbàgbọ́ sí Allah subhanahu wa ta'ala, ìròrí wọn iná ní ẹlẹ́. Fawailun lilladhina kafaru minan nar. Ó ní ègbé, woe unto the disbelievers in the hellfire. So ègbé kó máa bá wọn, ìyà kó máa jẹ́ tiwọn ní inú náà, òfò àti àdánù kó máa jẹ́ ti àwọn èèyàn yìí ní inú náà. So bí ilé ìbò ṣe rí náà ni bákan náà Allah subhanahu wa ta'ala tó wá ṣàlàyé fún wa, ó jẹ́ kó yé wa pé nínú déédéé òun ni pé òun ò ní ṣe dọ́gba láàrin àwọn tí wọ́n bá jẹ́ mùmínì àtàwọn tí wọ́n bá jẹ́ kèfèrí, àwọn tí wọ́n bá mọ purpose tí Allah subhanahu wa ta'ala tó dá wa nítorí ẹ̀, àtàwọn tí wọ́n mọ̀ tí wọ́n jọ́sìn fún. So Allah subhanahu wa ta'ala ó ní they are not equal.
àti pé wọn ò ní treat wọn equally. Allah subhanahu wa ta'ala ni am naj'alil ladhina amanu wa 'amilus salihati kal mufsidina fil ardi am naj'alil muttaqina kal fujjar. Oníṣẹ́ ẹlẹ́rò wípé a ṣe àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n nígbàgbọ́ òdodo wọ́n dá ń ṣiṣẹ́ rẹ̀. They believe in Allah subhanahu wa ta'ala and they are doing what Allah subhanahu wa ta'ala ordered us to be doing. Oníṣẹ́ ẹlẹ́rò pé àwọn èèyàn yìí á fi wọn dọ́gba pẹ̀lú al-mufsiduna fil ard, àwọn tí pé àwọn ń ṣe bàjẹ́ lórílẹ̀. Am naj'alil muttaqina kal fujjar, àbí ẹ lérò pé a ṣe àwọn tí wọ́n nípa ya Allah subhanahu wa ta'ala á fi wọn dọ́gba pẹ̀lú àwọn al-fujjar, àwọn pòkí èèyàn, àwọn ọ̀daràn. So eléyìí ni ó ṣe kí ni nǹkan tí pé kò ní ṣẹlẹ̀ ni, nǹkan tí ò ní ṣẹlẹ̀ ni. So tó ń túmọ̀ sí pé dídá wa tí Allah subhanahu wa ta'ala dá wa, àwọn tó bá mọ purpose tí Allah subhanahu wa ta'ala tó torí ẹ̀ dá wa, tí wọ́n dẹ̀ ń ṣe purpose yìí tí wọ́n ń jọ́sìn fún bó ṣe tó àti bó ṣe yẹ. So irú àwọn èèyàn yìí special care náà ni máa jẹ́ ti wọn lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala. Allah subhanahu wa ta'ala yóò treat wọn specially, yóò dẹ̀ san wọn ní ẹ̀san lórí nǹkan tí wọ́n ṣe yìí. Allah subhanahu wa ta'ala ni awalam yatafakkaru fi anfusihim. Don't you think about yourself? Ṣé ẹ lè ronú nípa ara yín ni? Káwa náà ti ẹ̀ wúra wa, ká wo ara wa, ká wo ojú wa bó ṣe ń ṣiṣẹ́, ká wo ọkàn wa, ká wo ẹ̀mí wa. Tá bá sùn ibo ló wà, tá bá jí náà bó ló ṣe ń padà sára wa. Kò tẹ́ pé tá bá jókòó báyìí tẹ́nìkan sùn láàrin wa, báwa náà láti ẹ̀ sùn ni. Lẹ́ni tí ó bá jẹ́ tó bá ń sùn gan-an, a rí pé gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wa lásìkò yẹn, ẹni tó ń sùn kò ní feel ẹ̀, kò ní mà, kò ní feel anything. Tó bá jí tá bá ń sọ pé a ṣe nǹkan báyìí, a ṣe nǹkan báyìí, a ṣe nǹkan báyìí, a jẹ nǹkan báyìí, a jẹ nǹkan báyìí, a rí pé ń tàn yóò máa tahassara, yóò máa banújẹ́ lẹ́yìn ìgbà tó bá jí tán. Bó ló ń wá wá, kí ló wá rí tẹ̀ jí òun, orí kò mọ̀ nǹkan kan. Ibo lẹ̀mí yẹn wà lásìkò yẹn, ibo ni ẹ̀mí yẹn wà lásìkò yẹn. Òun ti pé ẹni tó ní ẹ̀mí yẹn ó wà pẹ̀lú wa, bọ̀ ó ti sùn, ó ti sùn. So ọ̀tọ̀ níbi tí ẹ̀mí ẹ̀, ọ̀tọ̀ níbi tó wà, ọ̀tọ̀ níbi tó wà. Lẹ́yìn ìgbà tó jí Allah subhanahu wa ta'ala ó ṣe dá padà sára rẹ̀. Allah dá ẹ̀mí padà sára rẹ̀, so lẹ́yìn náà wá jí. So eléyìí gan lásán ó ti tó láti fi ronú. Awalam yatafakkaru fi anfusihim. Ṣé wọ́n lè ronú nípa ara wọn? Ma khalaqa Allahu as-samawati wal arda wa ma baynahuma illa bil haqq. Allahu ni ó dá àwọn sámà àti ilẹ̀ nítorí nǹkan kan tó tayọ òdodo. Òun dá wọn nítorí kan bá lè máa jọ́sìn fún òun ni, kan bá lè mọ̀ òun ní Allah subhanahu wa ta'ala, ẹni tí ó jẹ́ pé òun ló wà worthy of worship yàtọ̀ sí ẹlòmí. ما خلق الله السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى. الله ni ó dá àwọn sámà àti ilẹ̀ nítorí nǹkan kan bí kìí ṣe ti òdodo, àti wa ajali musamma, àti àdéhùn eléyìí tí ó ti wà ńlẹ̀ wípé ọjọ́ kan bọ̀ tí nkálukú wa tá pàdé Allah subhanahu wa ta'ala. Allah wa ni wa inna kathiran minan nasi bi liqa'i rabbihim lakafirun. Ni verily ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, many people ló jẹ́ pé wọ́n disbelief nípa pípàdé Allah subhanahu wa ta'ala. Wọ́n nígbàgbọ́ pé àwọn pàdé Allah subhanahu wa ta'ala. Àwọn tẹ́ kí wọ́n kà máa sọ pé in hiya illa hayatuna dunya namutu wa nahya. Nǹkan yìí ni ìṣẹ̀mí wa, ìṣẹ̀mí ilé ayé lásán ni, ìṣẹ̀mí ayé lásán ni. Namutu wa nahya, we live and we die. A kàn ń ṣẹ̀mí náà ni,
á sì padà kú wa ma yuhlikuna illa ad-dahr kò dẹ̀ sí nǹkan tó ń pa wá wọ́n máa sọ pé kò sí nǹkan kan tó ń pa wọn àyàfi nature yìí náà ni in tó ń pa wọn so eléyìí ni ìròrí àwọn tí wọ́n ṣe kèfèrí sí Allah subhanahu wa ta'ala iná ni bákan náà wọ́n tún máa sọ pé in hiya illa hayatuna ad-dunya namutu wa nahya wa ma nahnu bimab'uthin wọ́n ní pé there is nothing but our life of this world ìṣẹ̀mí ilé ayé lásán náà we die and we live a kú à ń kú à ń jí à ń kú and we are not going to be resurrected wọ́n sọ pé wọ́n ní gbé àwọn dìde so eléyìí ni ìròrí àwọn tí wọ́n ṣe kèfèrí náà ni ọ̀pọ̀lọpọ̀ wọn ẹbí Allah subhanahu wa ta'ala wọ́n máa sọ pé kí ni wọ́n máa ṣe ìgbàgbọ́ sí pípàdé Allah subhanahu wa ta'ala wọ́n believe pé ọjọ́ kan bẹ́ẹ̀ táwọn máa pàdé Allah subhanahu wa ta'ala táwọn lọ deliver in táwọn bá gbélé ayé ṣe so eléyìí ni yóò máa jẹ́ kí ó fi yé wa pé Allah subhanahu wa ta'ala ó dá wa nítorí kí a bá lè jọ́sìn fún un kò dá wa kákan nítorí kó bá lè fi wá kalẹ̀ lásán yàwó yìí sọ pé ayahsabul insanu ay yutraka suda ṣé ọmọ ènìyàn ṣó lérò pé wọ́n kàn fòun sílẹ̀ lásán iná ni as-Suddi rahimahullah wọ́n ní ya'ni la yub'ath al-imam as-Suddi kan náà wọn agbàfáwọn ní tafsir náà mufassirun wọ́n ní pé ìtumọ̀ rẹ̀ ní pé ṣé ọmọ ènìyàn lérò pé la yub'ath wọ́n ní gbé òun dìde kò ní sí al-qiyamah Mujahid ibn Jabr àti Shafi'i rahimahullah àti Abdurrahman ibn Zayd ibn Aslam rahimahumullahu ta'ala ní ìtumọ̀ rẹ̀ ní pé la yu'mar wa la yunha ṣé ọmọ ènìyàn lérò pé wọ́n kàn fòun kalẹ̀ Sudan ní pé la yu'maru wa la yunha wọn ní pa aláṣẹ kankan wọn dẹni kan kankan fún so eléyìí àgbọ̀rọ̀ máa lérò bẹ́ẹ̀ tí Allah subhanahu wa ta'ala tó dá wa fún òun náà ni pé kí a bá lè máa jọ́sìn fún lọ́kan ṣoṣo ká má mọ̀rúgún papọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun and I Allah subhanahu wa ta'ala did not create the jinn and the mankind except that they should worship me alone. So Allah subhanahu wa ta'ala nítorí ẹ̀dá wa lélẹ̀ olóhùn dá nítorí nǹkankan except that they should worship me alone wọ́n kàn máa jọ́sìn fún mi lásán ní tí mo torí ẹ̀dá wọn mi ò nídìí nǹkankan lọ́dọ̀ wọn tí mo torí ẹ̀dá wọn mi ò dẹ̀ fẹ́ kí wọ́n ṣe mí láǹfààní kankan dídá tí Allah subhanahu wa ta'ala tó dá wa àwa náà ni a ṣe àǹfààní bẹ́ẹ̀ tó bá jọ́sìn fún bó ṣe tọ́ àti bó ṣe yẹ ìrẹ̀ níbẹ̀ yóò ṣe kíni yóò rí ẹ̀san rẹ̀ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala tí ó bá tó bá dá ṣe kejì náà yóò jọ́sìn fún so yóò rẹ̀ níbẹ̀ nǹkan òun náà rí ẹ̀san tiẹ̀ náà Allah subhanahu wa ta'ala ní wa ma umiru illa liya'budu Allaha mukhlisina lahu ad-din wọ́n ní àpá wọn láṣẹ kankan bí kìí ṣe pé kí wọ́n máa jọ́sìn fún Allahu nìkan ṣoṣo lẹ́yìn tí ó máa jọ́sìn fún with sincerity a máa jọ́sìn fún lẹ́yìn tó ń ṣe àfọ̀mọ́ ìjọsìn wa fún Allahu subhanahu wa ta'ala Allahu jalla wa ala ni wa ma umiru illa liya'budu ilahan wahida la ilaha illa hu subhanahu amma yushrikun wọ́n ní àpá wọn láṣẹ kankan bí kìí ṣe pé kí wọ́n máa jọ́sìn fún ilahan wahida just only one Allah only one God olú ẹlẹ́dàá wa nìkan ṣoṣo iná nìkan máa jọ́sìn fún la ilaha illa hu wà tẹ́ pé kí ni there is no deity worthy of worship except him subhanahu mímọ́ ni fún Allahu amma yushrikun
Allahu ó mọ́ kúrò bí gbogbo tí àwọn ẹlẹ́bọ tí wọ́n ń mú lórogún papọ̀ máyà. So nìkan ni ìjọsìn tọ́ sí, ìjọsìn tọ́ sí ẹlòmíì tó yàtọ̀ sí. wa qada rabbuka alla ta'budu illa iyyah. Allah subhanahu wa ta'ala ó ní òun ti pàṣẹ, òun dẹ̀ dájọ́ pé alla ta'budu, pé kẹ́ má jọ́sìn, kẹ́ má jọ́sìn fẹ́ni kankan illa iyyah, àyàfi òun nìkan. Òun nìkan iná ni kí ẹ máa jọ́sìn fún. So eléyìí òun ni tí Allah subhanahu wa ta'ala tí ó torí ẹ̀ dá wa. Òun náà dẹni tó yẹ kí a máa ṣẹ̀mí nílé ayé láti ṣe, kí a máa lo àsìkò wa fún nǹkan mi tó yàtọ̀ sí ìjọsìn Allah subhanahu wa ta'ala. Ìyẹn túmọ̀ sí pé ká má gbádùn ara wa, ká má ṣe fàájì láwọn nǹkan tí ó tọ́ tí Allah subhanahu wa ta'ala tí ó permit wa láti ṣe. Ṣùgbọ́n àwọn nǹkan tí ó tọ́ á jìnà sí, gbogbo àwọn nǹkan tá a bá dà ń ṣe náà tó tọ́ náà ní fàájì, nígbàdùn. So gbogbo náà á máa ṣe wọ́n láti get more closer to Allah subhanahu wa ta'ala. Tó fẹ́ jẹun nísìnyí, fẹ́rẹ̀ mọ̀ pé àsìkò sàláàtì ń bọ̀, ìrun ní pẹ́tó. So yóò ní àníyàn pé oúnjẹ tí mo fẹ́ jẹ yìí mo fẹ́ tún fi lágbára sí ni, láti jẹ́ pé tó bá ti di àsìkò sàláàtì màá lè dìde actively láti lọ observe salat. Bákan náà tó fẹ́ sùn náà, tó bá ní àníyàn pé àwọn tó fẹ́ sùn yìí bóyá lọ́sàn-án ni, inshallah bá tó bá fi di àsìkò asri bí ó fẹ́ sùn lẹ́yìn dhuhr, bá tó bá fi di àsìkò asri màá ti jí, màá dẹ̀ tún wà active ní tó ti ṣe wàhálà tó fi di àsìkò asr, tó fi di àsìkò dhuhr, tó wá fẹ́ sùn díẹ̀ so that ó lè wà active fún ìjọsìn mi tó tún bọ̀. So pẹ̀lú eléyìí a rí pé mùsùlùmí yóò change gbogbo àfíẹ́sẹ̀, yóò sọ gbogbo ẹ̀dì ìjọsìn, torí pé yẹn ń ṣe nǹkan báyìí, yẹn fi àníyàn ìjọsìn sí àwọn tó ń fẹ́ sùn yìí nítorí kí n bá lè jí fún qiyamul layl, láti jí lóru láti ṣe ìjọsìn ni. Sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ nǹkan yóò gbalada pé ó tún sùn dà, torí pé oorun tó sùn yẹn nítorí kó bá lè lágbára sí lórí ìjọsìn ni. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àlámàrí lèyí tí ó wà lábẹ́ nǹkan yìí. Ṣùgbọ́n kí a má gba àsìkò wájú, yóò wù mí láti dúró báyìí bi idhnillahi azza wa jal. Allahu ta'ala a'la wa a'lam. Tí lórí ní ayé àti ní ìyáwó ọ̀gbìn. Àmín. Thank you very much, sir. A ti rò alérò wípé ìjàmbá lérò yín láìwá ọ̀há àdínlò wípé a máa ní bá ìjàmbá sọ̀rọ̀ ìwàsá rẹ̀ àbá ìdíje ìyá sọ̀rọ̀ ní ẹgbẹ́ta. Inshallah. Àwọn sáà sábà tẹ́ lórí ṣàwùjọ. Naam. Inshallah kò sí ìṣkà bi'idhnillahi ta'ala. Amin. Wani ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí lórí ilé ìrìn àjò àdúrà wọ́n ti fún wa lẹ́rìí àkáyè sára ìfúnma sí tí a bá tẹ̀lẹ̀ nípa ẹsẹ̀ wá ń tẹ̀ tó máa tọ́ka fún wa wípé ìgbàlẹ̀ kọjá ni ẹ̀. Wọ́n ti dá sọ̀rọ̀ lọ́gbà ìgbàlẹ̀ kọjá láti pé ìdí àwọn náà wọ́n tọ́ka wípé ẹ̀sìn kan náà ní owó ti èròjà kan náà nítorí pé àdé kára wa nítorí tí ò ní ìgbà nítorí wọ́n fún ní ìgbà tó náà fún yẹn lé fún yẹn dé tó àwọn sáà lọ́sọ̀rọ̀ wọ́n wá sọ̀rọ̀ sí ìgbà ìgbàlá tí wọ́n kò ní gbé wọ́n dá wọn ní báyìí dáwà wọ́n ti dáwà sálàyé ilé náà nípa àwọn ẹnu àjẹ́
يكون كده ويقولوا يا الله سبحانه وتعالى ذلك لا بنواتل سبحانه وتعالى يدلو موظفات المسجد فقط يسوى وكيف simply answer a statement that listed what ada orang macam kita awak tadi ni wajah bagi kita memang kita masih around pasal ibadah wala ibadah kuamen ini nak dia masih kayuan apa lagi ibadah dari kita lagi yang itu jadi oh ini apa ibadah kita ini masalah dulu tapi dia lagi balik lagi orang lain bahwa bahwa kalau dia bahwa apa nanti beri yang dia ini ya kalau mulai dah dia kuasa bangun diri نعم dia وفيكم بارك الله kalau lagi ahli dia tu diri ini suci apa apa yang bawa jalan di dari kita dia semua kita kira wajib kalau tu dewa termasuk kuriang ini sekarang ini dia dari yung itu jauh konsentrasi dengan badan itu jauh konsentrasi dengan dua pil jalan dua kali dua kali ternyata isu kita oh dua kali ini itu tambah bahwa ya konsentrasi badan mau untuk lima walu untuk bahwa dapat jadi kuasa barakallah. نعم الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه. nípa mùsùlùmí tó jẹ́ pé ó ń rí ìjọsìn ó ń rí ní in tí ó lágbára jù lọ àbí pé ó ń rí pé wọn ní ìkápá láti máa ṣe àwọn ìjọsìn yìí àbí wà occupied nítorí àwọn nǹkan kan so bóyá iṣẹ́ ní àbí ọmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so irú èèyàn bẹ́ẹ̀ àkọ́kọ́ náà òun ni pé a advice ẹ̀ níbẹ̀ kó kọ́kọ́ yẹ ara ẹ̀ wò náà pé ṣé ó nígbàgbọ́ tó tọ́ sí Allah subhanahu wa ta'ala tó bá yẹ pé gbàgbọ́ náà wà ń bẹ̀ kò sí bí a ṣe nígbàgbọ́ sí Allah subhanahu wa ta'ala tí ó wá jẹ́ pé àwa ní máa jọ́sìn fún torí pé nínú ànígbàgbọ́ sí Allah subhanahu wa ta'ala òun náà ni pé àwọn nǹkan tí ó bá fi pa wá láṣẹ a gbọ́dọ̀ tẹ́wọ́ gbà ìgbàgbọ́ wa ò tí lálàáfíà àyàfi tá bá tẹ́wọ́ gbà àwọn nǹkan tí Allahu jalla wa ala tó fi pa wá láṣẹ torí pé náà kan tí a tún bùkátà láti mà òun náà ni pé ìgbàgbọ́ wa yìí al-iman so belief wa yìí ó ní conditions tó jẹ́ pé belief wa kò tí wà authentic without those conditions tàbá tí rí conditions yẹn lára èèyàn so ó ń tọ́ àwọn kò tí ní gbàgbọ́ dáadáa so inú àwọn conditions yìí òun náà ni pé tí Allah subhanahu wa ta'ala tó bá fi pa wá láṣẹ àbùkátà láti nífẹ̀ẹ́ sí nǹkan náà àbùkátà láti nífẹ̀ẹ́ sí inú ẹ̀ náà ni pé àbùkátà láti tẹ́wọ́ gbà wọlé tàbá gbọ́ pé Allah subhanahu wa ta'ala ó sọ pé nǹkan báyìí ní ká máa ṣe you have to be happy about it and we have to accept it that alhamdulillah lókùn gbà tó pé Allah ló sọ tó dẹ̀ fi pa wá láṣẹ ni òdodo ni àdẹ̀gbà so lẹ́yìn náà wà ní al-inqiyad
òun ni ká máa fi àwọn nǹkan yẹn ká máa fi wọ́n ṣiṣẹ́ so ẹni tí ó ṣèjọsìn àbí tí ó ń gbé àwọn ìjọsìn jù sílẹ̀ so irú ẹni bẹ́ẹ̀ ó ṣeé ṣe kí ó jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ nǹkan inú kó yẹ pé ìmánì rẹ̀ gan nípìnlẹ̀ kò sí ń bẹ̀ tàbí kó jẹ́ pé ìmánì yẹn wà ń bẹ̀ ìpìnlẹ̀ rẹ̀ wà ń bẹ̀ ṣùgbọ́n ó ti ń dínkù ìmánì rẹ̀ ó dínkù kò dàgbà sókè so ẹ̀ ń bùkátà láti máa ṣe àwọn tí Allah subhanahu wa ta'ala tí ó fi pa á láṣẹ so that ìmánì wa yóò máa lékún sí so kí ẹ wá pa àwọn nǹkan yẹn tì àbí kí ẹ máa fi àwọn nǹkan kan kẹ́wọ́ yá nǹkan yìí iná ló fà so irú ẹni bẹ́ẹ̀ ó ń jẹ́rìí lórí pé irú ẹni yẹn kọ́ ìmánì rẹ̀ ó lẹ̀ ó dẹ̀ ń bùkátà láti boost ìmánì bùkátà láti boost faith so pẹ̀lú àwọn ìkọ̀dẹ̀sí nǹkan tá a fẹ́ fi boost lójú àwọn nǹkan tí Allah subhanahu wa ta'ala tó fi pa á láṣẹ yìí lọ so bákan náà ó lè jẹ́ látara shaitan náà lórí shaitan òun ni ó máa ń ṣe àwọn nǹkan tí ó dáa ló máa ń beautify ẹ̀ fún àwọn èèyàn yóò máa jẹ́ kí wọ́n máa rí pé àwọn kan yìí bọ́dì ní agbára ò lè ká so yẹn bùkátà láti máa ṣe a'udhu billahi minash shaitanir rajim lọ́pọ̀lọpọ̀ so bákan náà èèyàn ó máa yára láti máa ṣe àwọn kan tí Allah subhanahu wa ta'ala tí ó fi pa wá láṣẹ so Allah subhanahu wa ta'ala ni innamal mu'minuna alladhina آمنوا بالله ورسوله ثم لم يرتابوا. Only the believers are only those àwọn olùgbàgbọ́ òdodo nìkan làwọn tó pé kí ni آمنوا بالله, they believe in Allah subhanahu wa ta'ala and his messenger. ثم لم يرتابوا, then they don't have a shak, so wọn níyèméjì lórí ìgbàgbọ́ wọn yẹn. So lẹ́yìn náà nǹkan wajahadu bi amwalihim wa anfusihim fi sabilillah, so then they are working, wọ́n ń ṣiṣẹ́, wọ́n ń ṣe jihad fún ọ̀nà Allah subhanahu wa ta'ala. So eléyìí ni ó jẹ́ kó máa yé wa wípé tí ìmánì rẹ̀ tó bá lálàáfíà dáadáa ìrẹ́ni bá yóò máa ṣiṣẹ́, yóò máa ṣe àwọn kàtí Allah subhanahu wa ta'ala tó bá fi pa á láṣẹ. So eléyìí ò dẹ̀ kí n ṣe ọ̀rọ̀ pé n tó wà nù gbáyà mi, my heart is clean, gẹ́gẹ́ báwọn ẹ̀ṣẹ̀ máa ń sọ, my heart is clean, ọkàn mi má dára. Tí ọkàn yẹn bá má, iṣẹ́ ìyàn, inú ara ìyàn, iná láti rí. If your heart is clean, we will notice it in your body. So if your body is not clean, your work is not clean, you are not worshiping Allah subhanahu wa ta'ala, then that means your heart is dirty. So many people will say, my heart is clean, my heart is clean. Let's go and pray. My heart is clean. So tí heart ẹ bá clean tó tọ́ ni, ó máa jọ́sìn fún Allah subhanahu wa ta'ala bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ. So bí ilé ìṣeré náà nìyẹn. Allahu ta'ala a'la wa a'lam. Àwọn ní ìbéèrè náà ní àwọn we have ní ọ̀dọ́ tó ṣe wípé wọ́n tẹ́lẹ̀ náà ní àdájọ́ mi gbọ́ ìbéèrè yẹn dáadáa. Àwọn kan tan máìkì wọn kalẹ̀ tó ń jẹ́ ó ń fariwo. Ìbéèrè náà ní pé ẹnìyẹn ń béèrè ní pé ṣé nípa
sọ́lẹ̀ kan nípa wípé a lè ní ìfẹ́sọ̀ wípé àwọn ọmọ ilé ìta bá ń ṣe náà láǹfààní ara wa aláàbá ní ìfẹ́sọ̀ pé aláàjọ pé ìbádà ní ìmọ̀rí wípé ní ẹgbẹ́lẹ́ kẹta bó ìdúró lọ́wọ́ tẹ̀ sọ́lẹ̀ tẹ̀ nípa wí àtúnṣe that everything even for our own benefit aláàbá àwọn tí bèrè ẹyẹ bẹ́ẹ̀. Naam. Tayyib, alhamdulillah. Nípa ìbéèrè ilé nípa àwọn kan tí a bá ń ṣe tó wá jẹ́ fún benefit tiwa, so tí wọ́n bẹ̀ ni pé àbúkátà láti ní àníyàn gidi lórí àwọn kan tá a bá ń ṣe, so kódà kó jẹ́ pé fún benefit tiwa lásán náà nínú àwọn nǹkan tí yàn bùkátà lórí nínú ìsẹ̀mí èèyàn wọ́n ní pé kí a mọ̀ kí ogun kan tí yàn bá ń ṣe yàn ṣe nítorí ti Allah subhanahu wa ta'ala, so inú àwọn kan tí yàn bùkátà láti sá fún níbi àwọn iṣẹ́ wa, so òun náà ni bí àwọn kan tó lè bàjẹ́, àwọn kan tó lè ba iṣẹ́ jẹ́, so gẹ́gẹ́ bí àríyá bí máa ṣe kárí mi, so kíyàn wá máa ṣe nǹkan wípé nítorí benefit ara tiẹ̀ náà, nítorí benefit ara ẹni, so kò sí nǹkan tí a fẹ́ ṣe láyé àfi kó jẹ́ pé ó máa ní result, bóyá nǹkan báyìí mo fẹ́ ṣe, yá mo fẹ́ ra mọ́tò lápèjúwe, sáwọn kí mọ́tò yìí benefit ara mi ni, so ìyẹn tún bùkátà láti ní intention pé inshallah ta'ala màá tún máa fi ran àwọn èèyàn lọ́wọ́, kó jẹ́ pé ní tí mo torí ẹ̀ ra nǹkan yìí òun ni pé mo fẹ́ fi máa ṣe ra mi láǹfààní àkọ́kọ́, so bákan náà ní tó bá tún bùkátà sí wọ́n máa ṣe kíni wọ́n máa fi ṣe wọ́n láǹfààní níbẹ̀, sáré pé àníyàn yẹn ó ti di méjì báyẹn, so àbí àníyàn tí ẹ tiẹ̀ ní náà ni pé kíni nǹkan yìí ni mo fẹ́ máa lò láti jẹ́ pé ó máa ràn mí lọ́wọ́ lórí àwọn àlámọ̀rí ayé mi àti àlámọ̀rí ẹ̀sìn mi, so eléyìí inú nǹkan tí èèyàn tún máa wà rewarded pẹ̀lú ẹ̀ náà inshallah ta'ala ní máa gba aládá pẹ̀lú ẹ̀, so bí òṣèré náà ilé ọlọ́wà nígbà bí a mú ti dáhùn béèrè yẹn bí ó ṣe láti bó ṣe yẹn àbí ṣé ìdáhùn yẹn ṣé ó clear tó. We have been fed by our leaders, Allah subhanahu wa ta'ala, asking and the people to want to share our colleagues like Wale and the Kelong and the Kelong was 20 years old. So the course story showing more along the day I wrote to the I wonder more Padawa, the provide Hello, Padawa, and Anfani, but there one TV, a little one, a little one, is that Bondi or the hero. Again, we can type. How can I add to follow our seven? Karabani, Dada, go out or Logi, below one, love, take, and one. Company, the same, no company, company, one, the thing of another, share the company, share the money, company, who are the pop, the last one of Tala, for the down, fight, for the machine, for money. Waalaikum assalam warahmatullah.
pẹ̀lẹ́pẹ̀lẹ́ kan káfíńtà rẹ̀ àwọn tí wọ́n jẹ́ sí àwọn ìwà wọ́n jẹ́ àkáńtà àti àkẹ́kọ̀ọ́ àgbọ́dà wa báyọ̀ ìdílé wọ́n tún bá wọ̀ tí wọ́n sọ wọ́n ní kí a lọ́wọ́ sí nígbà tí ó kọ̀ lọ́wọ́ yìí fún ìgbà ìjọba ìmọ̀ yìí lọ́wọ́ kàlẹ́kọ̀ọ́ àti ẹ̀jẹ̀ àti ẹ̀sìn ìgbé ìlànà ìparí tí wọ́n jẹ́ nípò àtúntò ẹ̀ sana mo fi kasi kali kamu atas dalam awal dari awal tapi kita jadi orang kelawat dari aktif kita awal itu jauh kan kita aku ya mau balik belas itu awal ini dalam آمين وإياكم. طيب سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.